Ráyé agbẹ́yìnga yẹn lógo aṣẹ́yìn lọ́ba àwọn ọba arúgbó ọjọ́ gba ọpẹ́ wa ẹ̀mí mímọ́ ẹgbà yẹn wa gbogbo ìdílé Jésù ẹ dáríjì wa agbẹ́yìnga nítorí pé ẹ ṣọ́ wa lọ ayìn lógo nítorí pé ẹ pa ọ̀nà mọ́ fún wa nítorí pé ẹ ń jẹ́ èmi ní gba ọpẹ́ wa wà pa bírítíṣẹ́ lábí àpótí tìsẹ́yìn bàbá dáríjì wa Olúwa bá wa sọ̀rọ̀ rẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó tẹnu wa jáde má jà wí nígbà tí Ọlọ́run kò sọ àdúpẹ́ torí pé ẹ ti gbọ́ ògo ní forúkọ yín Jésù Olúwa wa. Ìyá wa àwọn ẹ̀tẹ̀ni kakọ́ kí n kẹ́ káàbọ̀ láti orí òkè tẹ́ lọ náà wọ́n sì ti ní pé ìgbà wo lẹ fẹ́ lọ à ń bọ̀ lórí yẹn àmọ́ àwọn kọ́kọ́ ń ṣẹlẹ̀ la fẹ́ kí a sọ̀rọ̀ lé lórí náà àkọ́kọ́ náà fọ́nrán kan jẹyọ pé ẹni tó fi jẹ president youth nínú ìjọ Redeem worldwide president of youth ó wà àwọn wà kan à ń bọ̀ lórí ẹ̀ àmọ́ tá a fẹ́ ka tí a fẹ́ kẹ́kọ̀ọ́ bá a sọ̀rọ̀ lórí náà ní ọ̀rọ̀ gọ́vnà ti Adeleke tìlú Ọ̀ṣun àti MC Olúọmọ tí bàbá náà ò fẹ́ kí NURTW kí wọ́n sì wà lọ́ṣun mọ́ àwọn council ẹ̀ àmọ́ MC ti ń jáde pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ṣeé ṣe o bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ àbúrò bàbá náà Davido náà ti ń sọ̀rọ̀ pé kẹ́mísì má kọjá yàrá ẹ̀ bẹ́ẹ̀ ni Portable náà ti ń ta àwọn ìjà pé kí Davido náà má kọjá yàrá ó ti ń dìgbà àsìkò ẹja àjọ wà wò ó pẹ̀lú ọgbọ́n àtòyé pé ṣó tiẹ̀ lẹ́tọ̀ọ́ kí wọ́n káńsùrù kan báyìí ṣó dà àbí kò dà. Ohun ayé abáyé lọ kérúbù ṣe ríra fún orí yẹn ní máa kọ́kọ́ kọ ohun ayé abáyé lọ à ń pè kíní kan ní ìpìlẹ̀. Ìpínlẹ̀. Bẹ́ẹ̀ni ẹ bá rí i pé kò ń ṣe ní nǹkan yẹn ti wà mẹ́ kò ń ṣe ní national union ti wà mẹ́ so nǹkan tí mo fi sọ pé ìpìlẹ̀ nìyẹn ṣé wàá ní gọ́vnà Adeleke náà àwọn náà rí rí ṣùgbọ́n ẹ̀sà kò lè ṣe é ṣe. Wọ́n lè káńsù ẹ̀. Àwọn kọ̀ọ̀kan ó máa bí ogun ó máa bí ìjà ó máa bí ọ̀tẹ̀. Kí ló fà á? Nítorí pé wọ́n jọ jẹ́ opponents. Opponents ni wọ́n. APC PDP. Politics ló fẹ́ fi play. National union dẹ̀kẹ̀dẹ̀ kò gbúdọ̀ jẹ́ politics. Torí pé ìran kan lọ ìran kan bọ̀. So national union ó wà forever ni. That's nǹkan tó ti ṣètò ẹ̀ láti lẹ̀ ni. So otherwise tó máa tún fẹ́ gbé mi náà jáde náà national union náà ni. Orúkọ yẹn ti wà. So àwọn kọ́kọ́ máa wà tó yẹ pé a lè kọ́ ẹni tó máa ṣe nǹkan kó máa ṣe. Yorùbá nípa ọba bá lórí ohun gbogbo àkókò tiẹ̀ ló ní kó káńsù yìí. Ṣùgbọ́n tí wọn ò bá ṣọ́ra ó máa bí ìjà. Kí àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n especially bàbá Bọ́lá Ahmed Tinubu kó bá tètè dìde sọ̀rọ̀ yẹn kó má bàa bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó máa sọnù. Kó má bàa bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó máa sọnù tó jẹ́ pé àwọn tó jẹ́ pé à ń bẹ lọ́hùn ṣé mo pé àwọn ti yó àwọn à ń bẹ lọ́hùn kọjọ́ kó bá wa tètè dìde kí àwọn àgbààgbà tètè dìde sí ọ̀rọ̀ yẹn àwọn lọ́balọ́ba àwọn àkókò tẹ́ máa dá sí rèé tí ẹ̀ ní jẹ́ kí ìlú ó dàrú torí pé Bíbélì ní tìpìlẹ̀ bá bàjẹ́ kí lolódodo fẹ́ ṣe tí ìbàjá bá ṣẹlẹ̀ kò sí tó lódodo fẹ́ ṣe o ṣe mọ̀ pé àwọn ti wà nípò àgbà wọ́n dẹ̀ lówó ṣùgbọ́n àwọn tí wọn ní kọ̀kọ́ tó ń ṣiṣẹ́ lọ́dà wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló máa sọnù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló máa sọnù kí wọ́n tètè dìde sí ọ̀rọ̀ yìí àlàáfíà. Yàwá tábà ní ká tó wò ní àǹgù yìí náà àwọn national union yìí ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán náà là ń rí bó ṣe máa harass àwọn tó ń wa ọ̀kadà tó ń wa mọ́tò tó ń wa márúwá ọ̀pọ̀lọpọ̀ àwọn ní márúwá àwọn ọlọ́kadà náà tún ń kígbe síta pé owó táwọn pa àwọn pípì náà ń gbà ṣé ká ṣe ní kán filẹ̀ bẹ́ẹ̀ náà ni àbí. I'm not a national union. Ẹ̀gbọ́n mi sir. But citizen jọ ni wá. God bless you sir. Owó tó ń pa yẹn náà ní ìmọ̀ anybody nínú national union. Kò yé yín sà ìran mi ò dẹ̀ ṣe onímọ̀ọ́rá ẹgbọ́n mi ṣùgbọ́n ẹ bá ní owó tó ń pa yín náà ó lè ṣẹlẹ̀ ẹ fèèyàn jẹ́ cashier báǹkì ó ń kówó fún ẹ wá ní kó kúrò mẹ́kẹ́ blọọkì ṣé kọ́ńtírì tá a wà yìí kọ́ńtírì tó yẹ pé ìfẹ́kùfẹ́
ìfẹ́nú ara tèèyàn nìkan ìmọ̀ wọn atálẹ́ni nìkan ọ̀tẹ̀ tẹ́ńbẹ́lẹ́kú kò lè ṣẹlẹ̀ dáàdì àwọn nǹkan kan máa wà tó yẹ pé we don't need to go far kò lè ṣẹlẹ̀ torí pé owó tí wọ́n ń pa yẹn àwọn kan náà ṣáà ní national union kò lọ fún kò lè ṣẹlẹ̀ ẹ má làágùn jìnnà tọ́ba dẹ̀ máa sọ wọ́n níbẹ̀ làwọn ti ń ṣe títì nínú ẹ̀ làwọn ti ń sanwó tí wọ́n yá ní ọwọ́ another country inú ẹ̀ ni wọ́n ti ṣe a lot of things ṣé mi tí mi ò lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe títì ṣé mi ni mo fẹ́ kówó sílẹ̀ so àwọn kókó máa wà bẹ́ẹ̀ we need to think ourselves àwọn kókó wa it's not matter of spiritual we talk physically àjọ fi ọgbọ́n tó ọ̀rọ̀ ẹ̀mí ọ̀tọ̀ ẹ má jẹ́ ká gbé ẹ̀mí sí tara so àwọn kókó wa sọ pé it cannot work it can't work lóòótọ́ àwa náà ṣe àwọn ọmọlúwa tẹ́pọ̀ àwọn onímọ̀rọ̀ yẹn náà máa ń pariwo onímọ̀rọ̀ náà tó ń pariwo láti ilẹ̀ gbogbo síbí báyìí tí ò jẹ́ kó ju 200 naira lọ so àwọn náà ti gbówó lé ta ló wá ń sanwó fún gbogbo wọn àwọn aráàlú náà là ń san gbogbo ẹ̀ so ẹ jẹ́ ká aráàlú náà ni gbogbo ẹ̀ ti ń jáde ókè ṣé mọ́rọ̀ onímọ̀rọ̀ ló sanwó fún ókè tó bá yẹ pé national union gbówó lọ́wọ́ ṣé onímọ̀rọ̀ fẹ́ gbé mọ́tò 500 tí national union ò bá gbowó lọ́wọ́ wọn ẹ jẹ́ ká sọ̀rọ̀ for example àwọn ọlọ́kadà ìlú lọ́lọ́kadà ń san lẹ́yìn tó máa gba ìdìkà tó ń gba gbogbo ẹ̀ ọlọ́kadà máa fẹ́ fún oní kíni ó fẹ́ gba tíkẹ́ẹ̀tì 300 naira tíkẹ́ẹ̀tì 500 naira á dẹ̀ kúrò ní street yẹn á dẹ̀ máa gbé yín dàmú ẹ̀yìn ò tí ì kúrò ọ̀kadà yẹn rí ibi tẹ́ ẹ̀ náà rẹ o torí owó tí ò fẹ́ san yóò dẹ̀ máa lọ tọ́ọ̀nù sí 3 lane so àwọn nǹkan kan máa wà tẹ́ pé àwọn aráàlú náà là ń san àwọn aráàlú náà là ń túlù ṣe so kò sẹ́ni tó lè bọ́ta pé owó òun lòun fi túlù ṣe ṣùgbọ́n ọ̀nà táwọn fi kówó wọn lẹ́ẹ̀kìṣì ẹni tèrè jìtèrè náà fi ń gbà lọ́wọ́ tiwa. ìyá wa jẹ́ ká wá sọ̀rọ̀ nípa títí àwọn rìdíìmù yìí ọ̀nà arákùnrin kan tó fi jẹ́ president youth worldwide pé wọ́n wá bá níbi àwọn ìwà àbàjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jáde wá sọ̀rọ̀ pé bí kò fipá bá àwọn lò pọ̀ kó ní káwọn lọ ṣẹ́yún bí káwọn gbọ́rọ̀ lọ bá kó sọ pé ara wọn tẹ́ḿpù ọlọ́run ni ó yẹ kí èèyàn ọlọ́run dẹ̀ lè wọnú tẹ́ḿpù yẹn irú àwọn kan báyìí ló máa wà lórí àmúkọ́ tí èmi fẹ́ ká sọ̀rọ̀ lórí ni pé ṣé ká ní wípé àwọn olórí wa tí wọ́n fi àwọn èèyàn joyè lónìí ìjọ wọn ò ní ìmísí tó láti mọ̀ pé ẹni táwọn ẹbí joyè yìí kò tọ́ sí oyè yẹn ni àbí kí ni ká ní kó ń ṣẹlẹ̀ láàrin. God bless you sir when we are talking about spiritually ẹ mọ̀ pé máa ń láìpẹ́ gan bẹ́ẹ̀ni àdúrà wa gbà ọgbọ́n ọlọ́run àti òye rẹ̀ Kristi ò ní fi wá sí ẹgbọ́n mi sà mo láìkí ẹsẹ̀ bíbélì yẹn gan ẹ wo àwọn tá à ń bá jíjà kadì kó jẹ́ pé wọ́n sínú ẹ̀mí o ẹ mọ ẹtí Sátánì wà ní àjọ figagbága ni ẹ̀mí ọlọ́run àtẹ̀mí èṣù yìí kọ́ ló máa tẹríba fún kan ẹgbọ́n mi sà ẹ̀mí mọ́dẹ̀ ní àgbà ẹgbọ́n tí bíbélì wí ni ó dẹ̀ tó dúró ó ti dúró ó wà nínú ẹ̀mí ó dúró ó ní ẹ kíyèsára ẹni tó dúró kó kíyèsára kó má bàa ṣubú ta lẹ rò pé Sátánì wá ẹni tó dúró ṣinṣin nínú Kristi ni ló ń wá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe tó ti mọ para àwọn rẹ̀ kò sí kan tó fẹ́ fi ṣe mọ́ everyday làwọn náà ń wérò sínú èrò wọn bí àwa náà ṣe pa ọ̀pọ̀ kọ̀ láti jèrè ọkọ̀ fún Kristi làwọn náà múra láti jèrè ọkọ̀ fún èèyàn tiwọn ṣé wá rí ẹ jẹ́ ká wá padà lọ sínú àwọn ènìyàn ìjọ ò kí ń ṣe nǹkan tó easy láti gbé kalẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ń wò mí mo máa ń láìkí máa ní àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ikọ̀ àti ìríjú ọlọ́run tó wà nínú ẹ̀mí tí ẹ̀mí ọlọ́run ń lò obìnrin ṣẹ́rí ìrò tó ń tú tó ń padé èèyàn ń sọ fún pé tó bá máa tú kó tú tó bá máa tò kó tò obìnrin wọn ò gbúdọ̀ má sí nínú ayé ènìyàn wọn ò dẹ̀ gbúdọ̀ pọ̀ jù nínú ayé ènìyàn ẹlẹgẹ́ ni obìnrin lẹ́ ń sọ yìí ó ń fipá bá wọn lò pọ̀ ṣé dandan ló mú wọn sínú ilé ni. ó fà wọ́n wọlé ni. ẹ mọ̀ pé ẹ̀ ń mínísítà tó wọ́ mẹ́bà church ìyàwó lídà wà lórí ìjókòó ìyàwó olùdásílẹ̀ wà lórí ìjókòó ẹ̀ ń mínísítà àwọn kan wà mẹ́ wọ́n dẹ̀ máa dáná oríṣiríṣi mo ti lọ sí church kan rí sẹ́yìn pé garment tẹ́ni yẹn wọ̀ gbogbo bra ẹ̀ ó dẹ̀ pọ́n délẹ̀ ni so wọ́n wá láti wá bí ẹni yẹn ṣubú ni
Sami ò lè judge o wàhálà mi lè dá ẹnìyẹn lẹ́bi èmi ò lè dá lẹ́bi bóyá bí mi ṣe ro ti yín yàtọ̀ sí bẹ́ẹ̀ yìí ṣe rò àwọn kan ní kò kí ló dé tí ò parẹ́ ẹ̀ mọ́ mélòó ló fẹ́ pamọ́ ṣùgbọ́n tẹ́ni tó ń ṣú ẹni o gbọ́ tẹ́ni tó ń ṣú àwọn kan rẹ́ni láti ná last kọ́bọ̀ wọn lórí ọkùnrin àmì bílíọ̀nù tó bá ti fẹ́ mi máa fẹ́ ẹ bẹ́ẹ̀ náà ló wà lọ́kùnrin náà o àwọn tó ń ṣerú kan bẹ́ẹ̀ yẹn máa wo live video yìí àìmọye ìgbà mi tó máa pè mí pa àwọn fẹ́ pray ẹlòmíì àpò bọ́ra sí òwò ọkùnrin mo fi ọba má jẹ̀mú ṣẹlẹ́rì mo fi Kristi ti máa jíìn fún ṣẹlẹ́rì ẹlòmíì alóhùn kan akọ̀ bọ́ra sí òwò máa ní akílélẹ̀ bàbá kan mi ò lè gbàgbé 2 years ago dáàdì kan ló ni wọ́n pè mí sí táìmù yìí bí bàbá yẹn ṣe pè mí báwọn ni mo fẹ́ fẹ́ mu ni at the age of 80 something ẹbẹ jẹ́ 40 gan mi ò lè fẹ́ yín torí pé mo 80 téèyàn máa fi ọjọ́ kan wá pray kan mi tó bá prayer o mo lè sì gbé ọ̀rọ̀ yẹn o bẹ́ẹ̀ síjọ́ tó bá fọjọ́ kan wá pray lọ́dọ̀ mi kó wá lọ fẹ́ mi kí ló fẹ́ fẹ́ mi kò yé yín bàbá àgbàlagbà ó dẹ̀ pè mí èmi tí ẹ̀ píkì kọ́ yẹn ni mi mọ̀ pé fídíò kọ́ next bẹ́ẹ̀ ó dẹ̀ tú rẹ̀ sí òun a lot of things mélòó ni mo fẹ́ sọ mélòó ni mo fẹ́ kà mo ti ẹ̀ka mi ti ẹ̀rí kà ẹlòmíà ni àfẹ́ mi tó bá tẹ bá fẹ́ mi prayer náà máa kọ́kọ́ bá wọlé o so kí ni ìṣòṣì ẹ rí so ìdí tí máa fi sọ fún gbogbo àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run ni ẹ pa gbọ́dọ̀ múra dáadáa o ìmí wa nu wọn kò ṣe pé wá dùn ẹ̀wọ̀n ó ní intention láti fẹ́ ẹ ṣùgbọ́n tẹ́lẹ̀ bá kọnu fẹ́ tó lè kọnu fẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ṣé ó máa gbà àti pé kí ló dé tí ìránṣẹ́ Ọlọ́run fi wà nílé ọkọ tó tún wá lè kiri tẹ bá dẹ̀ wo àwọn pásítọ̀ mi náà àti wòlíì gan fúnra rẹ̀ nínú ìjọ wòlíì fúnra rẹ̀ nínú gbogbo tẹ bá ga girls tó wà nínú church àbí ìyàwó lé gan wòlíì mi nínú out of 50 wòlíì ti bá 40 sùn kí là ń fẹ́ nínú ìbálòpọ̀ kí ló wà nínú ìbálòpọ̀ kí ló ṣẹlẹ̀ nítorí pé ara ti pọ̀ ju ẹ̀mí lọ ara ti pọ̀ jù láàṣẹ mẹ́ni tó wá dán wa wò láàṣẹ mẹ́ni tó wá Kristi wá ìbáṣepọ̀ ara ti pọ̀ jù wíbẹ̀ àwọn tó wá ń dáhùn gbàdúrà fún ìgàn àwọn gan lọ́tá ìjọ àwọn gan lọ́tá ìjọ mẹ́mbà fúnra ẹ̀ ọ̀tá ìjọ ni mélòó ni mẹ́mbà tó wóríire fálágbà mélòó ni mẹ́mbà tó wá ìtẹ̀síwájú fún ikọ̀ àti ìríjú Ọlọ́run ọ̀tá ìjọ ló pọ̀ jù ṣé gbogbo èèyàn lérò pé wá sin Ọlọ́run ìdí nìyẹn táwa ikọ̀ àti ìríjú Ọlọ́run ṣe máa kíyèsí ṣé gbogbo èèyàn tó wá sí church ló wá sin Ọlọ́run ìbéèrè mi rẹ̀ láàrin gbogbo ikọ̀ àti ìríjú Ọlọ́run yálà lóbìnrin àti lọ́kùnrin tó mọ̀ pé Ọlọ́run pé òun ní tòótọ́ tí ó dẹ̀ níṣẹ́ ní ìjíṣẹ́ ìlànà kan ṣoṣo ìlọ òun ní pé ṣé gbogbo ènìyàn ló wá sin Ọlọ́run. I have 20 members in my church. I have 30 members in my church. Ṣé gbogbo wọn náà wá Kristi wá? Ẹlòmíì ti torí ìyanu lẹ́sẹ̀kẹsẹ̀ wá. Ẹlòmíì ti torí ìfẹ́kúfẹ̀ẹ́ ara wá. Ẹlòmíì ti torí pé kò láìkí ó fẹ́ wá ba ayé ẹ̀ jẹ́ ni. Ó ṣe wá ọ̀rọ̀. Ó fẹ́ wá ba ayé ẹ̀ jẹ́ ni. Kò sí nǹkan méjì tó ṣe wá. Jí pé wọ́n ní pásọ̀ yẹn good. Wọ́n ní wòlíì yẹn good. Jẹ́ lọ gbé wò. Jẹ́ sáré lọ gbé wò. Ẹni ẹ̀mí gọ́ndẹ̀mì ẹ̀mí wò ká má tó sọ pé àwọn ìjọba àwọn alágbára òkùnkùn bírímù. So ìdí ni ẹ̀tọ́ yẹ gbogbo àwa ikọ̀ àti ìríjú Ọlọ́run we need to be very careful. Pé ṣùgbọ́n ẹ jẹ́ ká máa tọrọ fún ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ nìkan ló lè darí ọkàn wa. Bíbélì wípé láìsí ẹ̀mí mímọ́ ara ti di òkú. Kò sí nǹkan kan láìsí ẹ̀mí mímọ́ òkú ni ara. Torí ẹ̀mí ló máa darí ara. Tó bá ti jẹ́ kí ara darí ẹ̀mí mímọ́ tó wà nínú ẹ̀ ó máa ṣubú. So ó fún mi lóyún ó kọ ọmọ mi ó ṣe kíní kan ṣe ẹ̀kọ́ ló bẹ̀ẹ̀ sùn ní kí ni ìwọ náà wá kiri kí làwa náà wá kiri kí ló sọnù lọ́wọ́ ìgbàlá wá ọ̀tọ̀ nìkan míì tá à ń ṣe gbogbo ayé ìgàn ó tiẹ̀ ti kú fún ẹ̀ṣẹ̀ ó ti kú fún ìríra kò sí àwíjàre kankan lẹ́nu anybody
à ń gbégbé ayé ìdọ̀tí, à ń hùwà ìdọ̀tí, à ń hùwà ìríra wá ní kọ́lọ́run dá wa lóhùn. Níbo ló ti fẹ́ dá wa lóhùn? Olóhùn asán láyé ìlú kọ́ la ó máa gbé. Àwọn áńgẹ́lì nílé kọ́ lókè níbi táwọn mímọ́ kọrin. Àìmọ́kàn lè wọ́bẹ̀. Don't let us deceive ourselves. Kò sẹ́ni tó mọ̀. Jésù lọ nígbà tí mi bá padà dé ṣé mi á bá ìgbàgbọ́. Ẹ jẹ́ kó máa rókì nínú ayé mi àti ẹ̀yin. Gbogbo àwọn tá a pè láṣojú pé ẹni tá a lè sá lọ bá lélẹ́yìí kọ àti ríjú Ọlọ́run ni tẹ́ bá súnmọ́ tán kò sí kankan nínú wọn. Bíbélì wípé owó ni gbogbo ẹ̀ṣẹ̀. Àwọn tá a rò pé no, God is there. That is not God. The God has left. Mo dẹ̀ sọ pé ẹni bá ti kọ ẹ̀mí mímọ́ sílẹ̀ ni mo máa kọ̀ ọ́. Màmá mi bá mi wí kò ń sọ̀rọ̀ ẹ̀mí o. Tí bàbá rẹ bá bọ̀ wí ẹni tó dé ọ sáyé tó o bá ti gbọ́ wá jẹ́. Kí ni ikọ̀ àti ìríjú Ọlọ́run ṣe? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ayé? Kí ló wà nínú ìbásùn? Kí ló wà nínú ìbálòpọ̀? Ẹlòmíràn ayọ̀ wà nínú ẹ̀. Àti kọ́ bí Ọlọ́run ò bá kọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lẹ́ níbodè. Ṣùgbọ́n ẹjẹ́ àṣẹ níwọ̀n tún níwọ̀n sí. Ẹjẹ́ àṣẹ níwọ̀n tún níwọ̀n sí. Obìnrin tó pàdé tó kàn rí o ò mọ bó ṣe jẹ́ o ò fẹ̀mí tọ́ o kàn gbé sórí bẹ́ẹ̀dì òde bá sùn. Ṣé ìjọ́ tọmọdé bá gbúrò kò ṣéjọ́ náà lolúwere pa ni? Ṣéjọ́ tó bá ní ìbálòpọ̀ yẹn ṣéjọ́ náà láyé ẹ̀ máa bàjẹ́ ni? Let's talk reality. Ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ó ti dojúrú nítorí ìbálòpọ̀. Ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ìbálòpọ̀. Ọ̀rọ̀ bọ̀. Ògo wà nínú ìbálòpọ̀, ìgbésùbú wà nínú ìbálòpọ̀. Àṣeyọrí wà níbẹ̀, ìjákulẹ̀ wà níbẹ̀. Tó bá rọ́kùnrin tó wà successful, ẹ lọ bèrè ìyàwó ẹ̀. Wíbẹ̀ èyí tó pọ̀ jù nínú àwọn obìnrin láyé, èrò wa ní pé ká gbé ọkùnrin ṣubú. Ṣòwárí èrò ọkùnrin ní pé ẹ̀sà, èrò ẹ̀yin ọkùnrin ní pé mágùn lọ́kàn yín ké. Bí báàgù tó bá lóyún wàhálà lé ayé tí má ti gbé pólíbàgì mi mú lọ. Ṣùgbọ́n ọjọ́ tó gún bò ń bò. Kí láǹfààní gbogbo iṣẹ́ tó fi ẹ̀yà rọ́ọ̀ṣẹ́ tó fọ́ sọ́ṣẹ́ tó wá dalẹ̀ tó yẹ kó sinmi tó tún wá ń ja ogun. Dáàdì mọ́mí ẹ jẹ́ ká kíyèsí ara. Ẹ̀yin kò àti ìríjú Ọlọ́run gbogbo wa pátá ẹ jẹ́ ká jọ kíyèsí ara. Kí là ń wá kiri nínú ayé tẹ́ ń pa máa gbé sílẹ̀? Ayé tẹ́ ń gbé jọ́kùn máa dúrọ́pù lẹ̀ kò sí. Wọ́n máa bèrè pé ilé ẹ̀dà kò sí, mọ́tò dà kò sí, wọ́n ò lè gbé kankan lọ. 6 feet ló máa end here. I want to enjoy my life. You can enjoy your life. But we have different type of enjoyments. Enjoyment tó máa padà di ogun ọjọ́ alẹ́. Kí là ń ṣe fún? Kí là ń ṣe fún? Kí là ń ṣe fún? Nǹkan tó máa fẹ́ fi pásítọ̀ yẹn dá lára. Àwọn náà fi bẹ́ẹ̀ wà nínú ẹ̀mí tó bẹ́ẹ̀ gẹ̀. Ṣùgbọ́n máa jẹ́ kó máa bẹ Ọlọ́run nínú àánú ẹ̀. Kí ló dé? Kò ń ṣe pásítọ̀ yẹn nìkan, ó pọ̀ bẹ́ẹ̀. Ẹ̀sà gbogbo ẹ̀yin kò àti ìríjú Ọlọ́run, gbogbo àwa wòlíì, gbogbo àwa pásítọ̀, prophet and prophetess, ẹ jẹ́ ká kíyèsára. Gbogbo ẹni tó wá síwájú wa kọ́ ló wá Ọlọ́run wá. Gbogbo ẹni tó wá wọlé kọ́ ló wá Kristi wá. Gbogbo ẹni tó ń tọ̀ yín wá kọ́ ló wá Ọlọ́run wá. Àwọn kan wá láti wá gbé yín ṣubú, àwọn kan wá láti wá fi yín ṣẹ̀sín. Ẹ̀tẹ̀ wá ráyé tó tiẹ̀ wá dé koríta tá tiẹ̀ dé yìí. Ìmí àlóhun náà ti ń ré ṣiṣi, òun ti ń ráyán gbogbo ẹ̀ ṣáàtì ẹ̀kan dá gbogbo ẹ̀ pọ̀. Èèyàn lè ní ẹ̀bùn lóòótọ́, Ọlọ́run lè pé lóòótọ́, ṣùgbọ́n ọ̀nà wo ló fi tún ìpè ẹ̀ ṣe? Ọ̀nà wo ló fi bomi rin Kristi fúnra ara ẹ̀ tó ń pépè? Ṣé nínú ìgbé ayé mi àti ẹ̀yin ṣé àmì Kristi wọn lára? Dáàbò àwọn èèyàn ládùúgbò máa ní àwọn oníkan máa ń sọ pé woman yẹn kò náà àwọn kókó máa ń tẹ́ pé kí ni yìí kò yẹ nínú ilé Olúwa. Ẹ jẹ́ ká mọ̀ pé kò yẹ nǹkan yẹn la máa gbé bọ̀ nínú ilé Olúwa. Àṣẹ́mi tí mi ò sùn tí mi ò wọ́n sìn ni mo wá gbìyànjú níjọ́ ebi níjọ́ kọ́kẹ́rẹ́ débi sùn kó kébi pa níjọ́ kára ròyàn níjọ́ kébi òun ni mo ṣẹ̀dé látòrí òkè
a tún lọ Friday ẹ máa tún ti bá wa lórí òkè kéèyàn wá gbìyànjú kí wọ́n á ṣe gbogbo ilé kéèyàn kan wá máa bọ̀ kó wá dé church kó wá máa ṣeré church kọkùnrin àtòbìnrin wá gbéra wọn sẹ́sẹ̀ ṣé ilé Olúwa nìyẹn ṣé ilé Olúwa nìyẹn ṣé ilé Olúwa nìyẹn ṣé ilé Olúwa nìyẹn ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ náà ẹ̀yin pàtìríjọ ọlọ́ ẹ jẹ́ kí ilé wa ṣí mi ò pé mi ò yẹ ṣùgbọ́n mo ń béèrè fún àánú tó pé àánú ní sà ilé ayé ikú fún ẹ̀ṣẹ̀ ẹni bá máa yege nínú ẹ̀ máa múra ẹ wojú tójú Jésù rí náà mo fẹ́ dàbí Kristi nínú ìwà pẹ̀lẹ́ ṣó easy ni ẹ wo gbogbo temptation tí Jésù là kọjá so ìwọ tó fẹ́ pè tó lúwa pè ẹ̀ tó ọ́nà fẹ́ dòrò rí ẹ lórí tó rẹ́rìn wo òun bọ̀ àfẹ́sì ẹ̀ ni o is it that sweet àódùn iṣẹ́ ìránṣẹ́ ó rọrùn gan bí mo yẹn ṣe fídíò yìí àìmọye àwọn wòlíì tó ti wọ pé md báwo ló ṣe ó dùn má bọ̀ torí bọ̀ we have different types of calling ọmọ lọ́lọ́run pè ẹ́ bèrè tó lọ́run pè ẹ́ fún ṣé ìtúsílẹ̀ ni ṣé evangelism ni mo sọ fún pé tó bá jẹ́ wòlíì tó ṣe rán gbàdúrà ó dá o tó bá ti jẹ́ olùdásílẹ̀ wàá mọ̀ pélé ayé òpè méjì so gbogbo àwọn tó fi jẹ pásítọ̀ káàkiri gbogbo ìjọ gbogbo àwọn wòlíì tó fi jẹ wòlíì káàkiri gbogbo ìjọ ẹ jẹ́ ká kíyèsára gbogbo ẹni tó wá síwájú wa kọ́ ló wá Jésù wa òtítọ́ ni mo sọ fún yín lónìí gbogbo ẹni tó wá síwájú ẹ gbogbo ẹni tó wá sílé Olúwa kọ́ ló wá Jésù wa gbogbo ẹni tó wọ mọ́ṣáláṣí gbogbo ọpọlọ ní intention láti kírun yes wọ́n ṣe dé mọ́ṣáláṣí tó ń jí bàtà ṣùgbọ́n náà darapọ̀ bí ẹni tó wá kírun gbogbo àlejò tó ń gbà nínú ilé ẹ let's forget about prophet or prophetess àfáà wòlíì babaláwo let's forget ẹ tẹ̀ jẹ́ ká kó yẹn sẹ́gbẹ́ kan láàrin èmi àti ẹ tó wòlíì tó fa tó wo ẹ gbọ́ mi sà ṣé gbogbo ọ̀rẹ́ tó wá kí ẹ ṣé gbogbo àlejò tó wá kí ẹ níjọ́ ìnáwó ṣé gbogbo wọn náà bẹ́ẹ̀ ṣe ìnáwó ṣé gbogbo wọn náà wá bẹ́ẹ̀ ṣe patí ṣé gbogbo wọn náà fi ayọ̀ ẹ ṣé gbogbo ẹni tó ń fún lówó ló retí pé kò jíjọ́ kejì ọmọ ìyá mi ni ṣé gbogbo ẹni tó ń ṣàánú fún náà fẹ́ yẹ kó dọjọ́ kẹta ẹ jẹ́ ká kíyèsára tó wá ní gbogbo àwọn torí pé wọ́n ṣèbàjẹ́ yẹn ẹ̀tàn náà máa ń bá wọlé o wọ́n máa mú respect dání wọ́n máa gbá ibẹ̀ ló máa fi fọ́ fún wọn tó bá ti fọ́ pẹ́rẹ́ o ti wọ pápẹ́ nìyí o ní wọ pápẹ́ ayé ọ̀rọ̀ tí mo sọ ìbá wòlíì àfà babaláwo ìwọ tó wo nǹkan kọ̀ọ̀kan péyàn kéyàn abéèrè lọ́wọ́ àwa ìjọ kan mo tẹ̀ ní ṣé torí padà dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ wa ní gbogbo eléyìí that's why ló jẹ́ pé gbogbo àwọn èèyàn lónìí wọ́n kọ́ church wọn fẹ́ kọ́lé tó fẹ́ máa gbé sí tòsí church lẹ́yìn orí ọ̀fẹ́ tó bá fẹ́ rí wòlíì kó jókòó lẹ́yìn orí ọ̀fẹ́ everybody lọlé ẹ dá church sílẹ̀ náà ẹ tún kọ́lé àbòpẹ́ bóyá àwọn èèyàn kan lè ní problem tán nìyẹn ẹkún náà máa bá wọbẹ̀ gbà tán bá débẹ̀ tán dá yíká tán èké náà máa ṣe kiri gbogbo inú ìjọ ìwọ olówó náà tó ń kọ́lé kiri tó help àwọn kan sínú ilé wọ́n á dẹ̀ bá gbogbo inú ilé yẹn jẹ́ àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú àdó òjijì ẹ jẹ́ ká kíyèsára ẹni tó dúró ó kíyèsára ó má bàa ṣe. ìyá wa ẹ sọ pé ẹ ti ń padà lọ sórí òkè lọ́jọ́ Friday yìí kí ni káwọn èèyàn máa retí. mo ń lọ sórí òkè ìwọ tó fẹ́ wá gbàdúrà tó nílẹ̀ bí àdúrà ẹ pe nọ́mbà mi ìwọ tó wá nílò òróró tó nílò ọṣẹ tó nílò nǹkan pe nọ́mbà mi mo máa ṣe gbogbo ẹ̀bọ̀ lórí òkè fẹ́ni tó bá fẹ́ ni máa bẹ́ẹ̀ rà bẹ́ẹ̀ ni máa bẹ́ẹ̀ ṣe o fẹ́ni tó bá fẹ́ ni o bíbélì wípé kò ń ṣàfipá ṣe o bí kò ṣe tìfẹ́tìfẹ́ ẹ̀mí ìfagídí mú ẹnikẹ́ni o ìwọ tó bá mọ̀ pé gbígbàdúrà ò sú ẹ o ò tí ì débi tó ń lọ pé nọ́mbà ìwọ tó bá ti wá débi tó ń lọ tó mọ̀ pé òkè tó wà o ò fẹ́ jábọ̀ o ò fẹ́ dẹni àná o ò fẹ́ jẹ́ kó ṣe kò tán di ẹ o ò fẹ́ tọrọ jẹ mọ́ ẹ pé nọ́mbà bí Olúwa ti bẹbẹ mi ẹ sì ti wà lórúkọ Jésù gbogbo bí kíbi tá a bá nà pa àdúrà náà sí àjíǹde máa gbọ́ tèmi àti ẹ ojú òní ti wá o ẹ kíyèsára
àlàáfíà. Tá bá fẹ́ kàn sí bára. Phone number mi ni 08026040244. Ẹ wo mi ò ní dá kátà bá ti débi tá à ń lọ. Ẹ wo ilẹ̀kùn yìí. Nígbà láti jẹ tí mo ti dé láti àná. Ẹ wo ìgbẹ́ ajá ẹran tí mo bá bíbẹ̀. Ó ṣe mí ní kàyéfì. Mi ò dẹ̀ lẹ́bọ̀ àjírí, mi ò lógún àjíṣà. Àdúrà nìkan lẹ́jọ́ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ tí mi bá dákẹ́ tàbí àbádákẹ́ ẹ̀rí. Ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi. Èmi mọ̀ pé Ọlọ́run tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Èmi ò lè sọ ọ́. Èmi tí kò mi mo ní mo dẹ̀ mọ̀ pé Jésù kan tí mò ń sìn á sọ mí dọlọ́lá, á sọ mí dọlọ́rọ̀. Nígbà tó bá ọ̀nà tó máa gbogbo làkàkà nìyí, ọ̀nà tó máa gbà sán èmi kò mọ̀. Bóyá àwọn ọmọ mi ló máa jẹ́, bóyá èmi ni máa jẹ́. So lórúkọ Jésù, ẹ̀yin náà mo gbàdúrà lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́. Ọwọ́ yóò ní kọ́sàlà kù. Fúnni yìí kò ní padà dé tó tọrọ Jésù. Àlàáfíà. Tó ẹ̀yin ará lé, ẹ ràn wá lọ́wọ́ níbi tí ìjọ náà dé dúró. Òun la rí yìí. A ṣì nílò lẹ́kùn. Ẹ̀yin náà lẹ gbé débí, ẹ̀yin Ọlọ́run lò kéde débí. Àmọ́ yẹ ká rántí pé ohun tí a bá ṣe, a ṣe fún ara wa, àṣesílẹ̀ ni. Kò ń ṣe wòlíì la ṣe fún o.